Baba dey tough. Baba dey tough. When you are going to meet Baba, just pray for one thing o. What you pray for is I mean. When Baba say I mean, kò sọ̀rọ̀ mọ́ o. Ẹ̀kọ́ mi Alájà Monsurat Fọláṣadé Saheed Ladoja. Èmi ni last born mọ́mì àwọn dádì tó di bàbá tó di Olubadan. Baba dáadáa ni bàbá o. Baba dey tough. Baba believe in there is no shortcut to success. You must work for your success. O gbọ́dọ̀ ṣiṣẹ́ ni. Baba ò ń ṣe ẹ bá mi ṣe. Baba ò kì í bribe èèyàn. Baba kì í manage nǹkan pé ẹ jẹ́ ká manage á ṣe nǹkan fún ẹ ní. Èmi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí àwọn náà training ni. I am a very disciplined person. Nígbà bàbá àdùgbẹ́ very disciplined. Ẹ lè ráwọn ọmọ wọn káwùwà tí ò da ẹ̀jẹ̀ lè ráwọn àbúrò wọn káwùwà tí ò da torí pé wọ́n ti fi kọ́ wa. Bàbá tọ́fù ó dẹ̀ nice. Kò fẹ́ràn kéèyàn máa purọ́ kéèyàn máa sòótọ́. Ó dẹ̀ like èèyàn tó bá mọ̀ ìwé. Especially tó bá good in maths or science subject. Bàbá máa fẹ́ràn ẹgẹ́ o torí that is the area tí bàbá like jù. Ẹ sọ̀rọ̀ pa tọ́ọ̀fù pé bàbá tọ́ọ̀fù ṣe lè fún wa ní example ẹyọkan àbí méjì nípa nǹkan tí ẹ ṣe tí bàbá dẹ̀ bínú pé ìwọ ọmọ ìkéde òfin ṣé ọmọ pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ni. Pé when I was young ìgbà tí mo ayé ìgbà yẹn máa ń gba fọ́ọ̀mù ní secondary school ní ẹ lè gba fọ́ọ̀mù ọ̀nà márùn-ún. Èmi mo gba fọ́ọ̀mù Ìbàdàn grammar school, mo gba fọ́ọ̀mù Muslim girls high school, mo gba ti St. Bernard's Ọ̀yọ́, mo gba ti gbé ilé orin. Wọ́n mú mi ní gbogbo ẹ̀bẹ̀ except St. Bernard's mi ò padà lọ ṣe interview because mo ti like láti lọ sí Muslim girls high school tó wà lódìjọ. Láti bàbá dé bàbá láti máa sọ fún mi pé ó fẹ́ dúró tòsílé St. Bernard yẹn gangan kó ló máa lọ. Ó ní excuse mi ò ṣe interview gẹ àwọn oníwà lọ o. Ìyá Kàmọ́ ti bẹ̀rẹ̀ jẹ́ mọ́mí ìwà ló ń jẹ́ Ìyá Kàmọ́. Ó fẹ́ dúró sí Ìbàdàn ò lè ṣeé ṣe. Bàbá láti lẹ́yìn tó ti ṣe interview tó ti fáwọn èèyàn láàdmíṣàn bàbá láti ní kí n padà kí n lọ ṣe interview tèmi Ọ̀yọ́ ni mo padà lọ o. Then don't say about Baba tí mo fi Baba tough ni pé when you are going to meet Baba just pray for one thing o. What you pray for is I mean. When Baba say I mean kò sọ̀rọ̀ mọ́ o. Just pray. You have to do a lot of rehearsal because logically Baba good. So wọ́n náà ti ṣe ìyánsá o kàn lè lọ síwájú bàbá náà bí orin nǹkan láì mọ̀ ṣe pé o ní o ti o mọ nǹkan tó ń ṣe. Mo kí wọn kú oríire o torí pé bàbá ní endurance. Bàbá ní endurance gidi gan. Bàbá jẹ́ ẹnìkan tó ṣe pé believe in God. Wípé ntọ́lọ́wò bá ṣe ìwò lè fagbára ṣe. Bàbá kì í dẹ̀ fọlá jiyàn. Ó wá gbàdúrà wípé kí adé kó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí lẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn kí ìrùkẹ̀rẹ̀ kó da abẹ́rẹ́ káwọn olórí kan ṣiṣẹ́ ìlú rẹpẹtẹ nílùú Ìbàdàn lẹ́yìn àgbà bàbá kí ìlú rójú kí ìlú tòrò kẹ́yìn ó kébi ẹyẹ kẹ́hàn ó kébi ẹran kọ́mi èèyàn ó máa fọ òwúrọ̀ ọmọ ènìyàn káwọn aboyún ó máa bítíbitì rẹ káwọn àgbẹ̀ kí wọ́n máa fọwọ́ àlàdóṣù nílùú Ìbàdàn. Orúkọ yín lẹ́ẹ̀kan sí wa. Orúkọ mi ni Alájà Monsurat Saheed ní Ladoja.